ṣé nǹkan tó sọ náà nìyẹn? Nǹkan tó sọ nìyẹn, ọmọ mi ò gbójú sókè wò mí rí. Olúwa ṣe mí báyìí. Ọlọ́run mo ṣe ń sìn ọ́. Bó ṣe mí lè question mi sí ọkọ. Mo kàn wò mí bá omi dẹ̀ ń bọ́lẹ̀ lójú mi. Mo ṣe o. Mo bá dìde, mo bá wọlé. Mo gòkè lọ náà ni. Mo retí abẹ́rẹ́. Mo sì mọ̀ pé orí á máa fọ́ mi náà ni. Ló bá ní, ó bá sọ fún mọ́mì mi pé tó bá ní kí ẹ má wá mọ́, ẹ má dànù. Ilé bíbá ilé yín. Kò dé ní kí ẹ má wá mọ́. Mo wà nínú ilé mi gbọ́kàn tó sọ sí ti rí mi. Kò ní kí ẹ má wá mọ́ torí wípé òun kọ́ ló kọ́lé bíbá yẹn. Ṣó ti yé yín? Àwọn àbúrò tó ní kí wọ́n má wá yẹn, ẹ má bá sọ̀rọ̀. Ó jẹ́ kí wọ́n wá. Ṣó ti yé yín? Màá dúró sọ̀rọ̀. Gbogbo wọn ló máa pè wọ́n. Ló máa ní kí wọ́n wá. Ààrẹ tí wọ́n wà òkè. Àtàárọ̀ ń sọ̀rọ̀ dáadáa o. Ajú ń sọ orí ẹ̀rọ yín o. Ó sọ pé ó tọ́jú òun. Mi ò sọ bẹ́ẹ̀ fún ìyá mi o. Ó ní ó tọ́jú òun. Ó ní ó bú ìyẹn ní dáadáa. Ẹ̀kan náà gbà sọ fún àwọn àbúrò ẹ̀ ń bọ̀. Ló bá ní ẹ má jẹ́ kí wọ́n wá. Ẹ má jẹ́ kí wọ́n wá. Ló bá jẹ́ ìrànjú mọ́ mi. Kí ló dé? Mo ní kí wọ́n má wá sí ìbàyẹn. Sí ìbàyẹn kó ní ọkọ mi ní kí làbúrò ń fẹ́ ṣe pé yẹn sọ̀rọ̀ sí mi nìyẹn. Èmi náà ó ní mi náà mi ṣàbíamọ́. Ó ní mi ṣàbíamọ́. Ó ní ṣé mi dáwọ́ rẹ̀ mọ́ ni. Ó ní ṣé òun ya wèrè ni. Kí ló ti mo tẹ́mi lóhun lára. Kí èmi jẹ́ kí mi wá ìbàyẹn mọ́. Òun fẹ́ kí mi wá ìbàyẹn mọ́. Pé èso nìyẹn. Mo yẹn máa dànù. Ẹ máa wá. Ó máa bẹ́ yìí nísìn. Ẹ jẹ́ kí n bá sọ̀rọ̀ lókè. Ẹlẹ́kẹ̀ẹ́ ló bá dé. Bá ní. Ó fẹ́ gún mi lábẹ́rẹ́ àbí? Ó yá. Ṣọ́wọ́ ni àbí dì? Ló bá ní. Abẹ́rẹ́ dé wà lórí ẹ̀. Ló bá filẹ̀. Ló bá ní. Òun ò gún mi lábẹ́rẹ́. Ó fẹ́ gún mi ni. Ó fẹ́ gún mi lábẹ́rẹ́ ni. Pẹ̀lú ìyàwó yẹn ti dé sí mi. Ó náà àbúrò mi ń bọ̀. Mo ní kó má wá. Ṣé ká àbúrò mi wá? Ká lọ gẹ́tì pé ìwà àti mọ́mì ẹ̀ ń bára yín lájọṣepọ̀. Àbí ká lọ gẹ́tì pé òun bá àwọn àbúrò ẹ̀ lájọṣepọ̀. Ọ̀rọ̀ secret inú ilé wa ni. Mi ò fẹ́ kó ta síta. Bó ṣe ní pé kó má wá. Táwọn náà bá lọ mọ̀ ní ìsìn tó dípé ó lọ sílé ó tún mọ́ àwọn lọ sílé babaláwo tó ní kó máa bá wọn náà sùn. Báwo ni life ṣe fẹ́ rí? Things are not done that way now. Ó ṣe máa rí bẹ́ẹ̀. Wò kó ṣà máa wá. Kó dúró sílé wọn. Dandan ni kí wọ́n wá ni. Kó má wá sí bíbá. Tó ti wá pọ̀ jù ni kó má wá. Kó dúró sílé wọn. They want to come. Wọ́n fẹ́. Kí ló fẹ́ wá ṣe? Kí ló fẹ́ wá ṣe? Kó má wá. Kó dúró sílé wọn. That is it. Kí ló wà ní pé fẹ́ wá sí bíbá? Ilé wọn ni kó dúró sí. Wá ní. Okay, máa dúró sílé wọn. Mọ́mì ẹ̀ ti ń sunkún. Lọ́bọ̀ mọ́mì ẹ̀. Kí ni kí n bẹ̀ wọ́n fún? Mo ní káwọn náà máa wò mí mọ́. Wo jẹ́ sọ fún ẹ. Fẹ́mi, mo ti fẹ́ra méjì fún ẹ. Tó bá ṣe wù ẹ́ kó ṣe handle mi. Tó bá wù ẹ́, pàmí kó gé ẹran mi ní kèrè pé fáwọn èèyàn. Tó bá wù ẹ́, ṣe nǹkan tó bá wù ẹ́ fún mi. Àmọ́ èmi tó ń wò yìí, ojú mi dáadáa. Ṣé o ti rí? Kí ni èmi mọ́ wà kí ni mọ́? Abíamọ kọ́ ni mọ́mì mi. Tó bá jẹ́ abíamọ. Èmi tí ó pé àwọn ọmọ tó mi láti kékeré. Àwọn ọmọ ẹni tó ya wèrè tó ṣe tí ó ya wèrè. Ara ò fún wọn. Abíamọ mi máa sọ pé ẹ bá ń gbọ́mọ mi. Ẹ jẹ́ ń jáde sí. Oníkẹ́wé mi wá gbé mi. Kí náà sọ? Wọ́n tún bẹ́ẹ̀ ni. Pé kò jọ kó má fi mi lẹ̀. Ṣé ká bí a máa ṣe bẹ́ẹ̀? Ṣábíamọ nìyẹn. So kó má wá wò mí mọ́. Kó fi mí lẹ̀ tìlẹ̀. Ara tó bá ti wù ẹ́ kó fi mí dá. Àfọ̀gọ̀ kó má wò mí mọ́. Yá lọ bẹ mọ́mì ẹ̀. Okay, bá dìde. Bá lọ bá wọn. Má bínú. Èmi ò bá yín jà. Mo sọ̀rọ̀ fún yín ni. Àti pé mi tẹ̀ mọ̀ nǹkan tó come over mi. Ẹ má bínú. Mo bá ní mi ò fẹ́ jà ọkọ mi. Mi ò fẹ́ jọ ọkọ mi. Ṣé kí n ṣá máa wò ẹ́? Ẹ máa wò mí. Àwọn àbúrò ẹ̀ ní kó má wá mọ́. Kó má wá sí ibà. Àbúrò mi wá. For now, kó má wá. Tí má bí ọmọ tó wà nínú mi, wọ́n lè wá. Kò sí wàhálà. Wọ́n ní wá. Ó fẹ́ máa lọ. Ó fẹ́ lọ drop mi. Ṣé ẹ máa tó lọ drop mi? Máa tẹ̀lé. Wá ní kí n wá change. Bá ti mo dókè. Ó sọ. Bá ti mo sọ mí. Kò ṣe dáadáa. Ó ní kí n gbé wig sórí. Bí mo ṣe máa ń dán orí ẹ̀ tẹ́gbẹ̀ẹ́ máa ń wò nínú estate. Kò ní dá bẹ́ẹ̀. Bí a kì í máa tẹ̀lé wọn. Bí wọ́n ti gbé nǹkan sórí. Orí yẹn máa ń. Ó ní bí máa ṣe bí máa ṣe mí máa rìn mí lára ni. Okay. Let's go. But why not? Bá ṣe sọ̀kalẹ̀ nìyẹn. Bàtà dé sáré lórí. Ó ní fi ọkọ̀ sórí mi. Mi fi ọkọ̀ sórí bí a ṣe kí n lọ dúró. Rárá. Àbájọ.
mọ́ mi jókòó sẹ́yìn, mo jókòó sẹ́gbẹ̀ẹ́ ọkọ mi. Ọkọ mi fún mi ní glasses oníkéde òde, mo jókòó, mo sì dùn owó wọn bá. Àbájọ pàtàkì náà, ó drop mọ́ mi sí ìtòsí ilé ọ̀dọ̀ wọn. Wọ́n kàn máa gbé báìkì wọlé ní àbí kí àbí mọ́rúwá kan wọ̀ wọlé ni. So a lè tètè padà, báyìí padà ní pátápátá. Bá ṣe ń bọ̀, bá ní, Bùnmi, mo fẹ́ ra nǹkan nínú supermarket bẹ́ẹ̀. Wípé kí n má jáde o. Wá lọ́ọ̀kì, ó lọ́ọ̀kì kíni, ó lọ́ọ̀kì mọ́tò. Ìgbà tó lọ́ọ̀kì mọ́tò, ó jáde. Gbọdọ̀ jáde tán, mo ṣí nínú window níbẹ̀ yẹn. Nígbà tí mo ṣí, ó ṣí AC sílẹ̀ ni o. Ó ṣí AC sílẹ̀, mo ṣí. Ìgbà tí mo ṣí, mo wá ṣílẹ̀kùn yẹn díẹ̀. AC dẹ̀ ń fẹ́ ní mọ́tò, mo wá kẹ́sẹ̀ sílẹ̀, mo dúró. Nígbà tó máa padà dé, ó bá mi wẹ̀. Ó bá ní àyà ń já, ìṣe lòun wò ta pé kí n má sálọ. Mo ní mi ò sálọ mọ́sẹ̀. Fẹ́mi, I go nowhere. We are into it together. Èmi àti ẹ náà ni together. Kò síbi tí mò ń lọ. Tí bá máa lọ ni, màá ti lọ ti pẹ́ kì í ṣe sí i. Ibi ò lè bí kankan mọ́ níṣẹ́. Ṣé kí n gbóyún sálọ tó fẹ́ tọ́jú mi? Kí ló sọ pé abẹ́rẹ́ tó ń fún mi ò tí ì damage brain mi? Ṣé bí mò ń rí bí sùn? Mi ya wèrè títì, wèrè nílé mi mò ń yá. Abẹ́rẹ́ yẹn ni kó má fún mi mọ́. Kí àwọn àbúrò mi dẹ̀ máa wà. Kí ni bòdì máa wọ̀ mí wá? Let them leave me. Are you sure? Yes, of course. I am sure. Ó dẹ̀ ní bá Michael sọ̀rọ̀. Má bá wọn sọ̀rọ̀ tó má bá mi sọ̀rọ̀. But normal ọ̀rọ̀ náà ni. Tó fi máa wọn náà tó fi mọ̀ láti jọ ìtú wọn sọ síta. That means pé awo gbogbo wa nìyẹn. Are you sure? I am deeply sure. Okay, ó ṣe ìwúrò. Ló bá kí sí lẹ́nu. Àbá wọn mọ́tò. Àbá lọ. Nígbà tá a lọ, Adélé, wọ́n sílẹ̀kùn fún wa. Àwọlé, bá tí mo sọ̀kalẹ̀. Mo rí mímẹ́ǹtì tó ní mo kí wọn lẹ́kùnlé. Mo wọlé padà. Nígbà tí mo wọlé padà, inú ni mo wà. Mo sì àgbọ̀ táwọn kan sọ̀rọ̀. Mo ń sọ̀rọ̀. Mo bá tẹ́tí. Mo tẹ́tí mi ò gbọ́. Mo wá mú ilẹ̀kùn yẹn. Mo máa ń kí sílẹ̀kùn yìí. Wọ́n máa gbọ́. Báwo ni fẹ́ ṣe? Mo wá sílẹ̀kùn yìí díẹ̀ kẹ́. Bá tí mo ṣe díẹ̀ kẹ́, wọ́n á gbọ́. Wọ́n mi sọ pé, ó fún lábẹ́rẹ́ yẹn mọ́ ni. Àmọ́ mi, ó ti complete o. Ó náà wọ́n jẹ́ kẹ́lẹ́ mọ́dí mọ́. In fact, ibi tá a lọ nísìn, mo ti wọ́n máa sá lọ nígbà tí mo lọ ra nǹkan ní supermarket. Àbí mi lọ sọ fún àwọn guys yẹn pé, àdúrà ní mọ́tò yẹn, ó ní mental, tó fẹ́ bọ́ta ká bá mi dì mú. Sọ fún àwọn guys tó wà níbẹ̀. So bọ̀, mo mọ̀ kó sọ fún àwọn guys ni, kó dé sá lọ. Really? Kó sá lọ. Ó dangerous o. Ṣé gbogbo tó wá dì sí, ṣé kó táyà bá ti tú dáadáa, ṣé kò ní sọ̀rọ̀? Kò ní sọ̀rọ̀, màmí mi, kò ní sọ̀rọ̀. Ẹ̀mí ẹ̀ka fún lábẹ́rẹ́ yẹn mọ́. Bá ṣe ń fún lábẹ́rẹ́ yẹn, ó ń ṣe mí bákan bákan. Ara ní, ó ní ìgbà ìgbà yìí kò ní sùn lójú. A lọ mú ọ̀bẹ, a máa fi gbogbo ẹrẹ̀ báyìí tí wàá rí yàmá-yàmá, a máa fi ro ara, a máa fi ro ara, a máa fi ro ara ẹ̀. Ìgbà mí a da kerosene, a máa fi kerosene para. Tí kí ni a máa rìn lára ẹ̀ bí ní pé kankan rìn lára ẹ̀. Èmi jẹ́ káwọn èèyàn mọ̀ ní mo jẹ́ kí máa sọ. Tí tó lọ sí church nísìnyí, tó lọ sọ fún pastor, àbọ̀ sọ fún ẹnì kan bẹ́ẹ̀ nísìnyí. Ìjọba pé Michael, ó ti jẹ́ threat fún wa. Ilé náà jẹ́ threat fún wa. Ilé ò lè jẹ́ threat fún wa. Èmi tó ti bí mo tó wà nínú ẹ̀gọ́ tọ̀gọ̀, ọmọ ti di méjì, ó pa ò ní ìdọ̀mọ̀ ọkọ mọ́. Màá mi kí n pátá ní. Òkè tó tẹ̀lé ká pa Michael. Àbúrò ẹni Michael, ìyàwó mi náà lè lè nà. Kí ló tẹ̀ ṣe báyìí? Èdè ṣe bí ọ̀dájú. Ní tẹ́ sọ yẹn mi ò lè ṣe o. Mi ò lè ṣe. Mi ò lè ṣe. Èmi ni mo wá àṣẹ out now. Bí ṣe wọ́n máa fi àjọ wọn lọ, mi lè fara jọ wọn lọ́mọ o. Èmi ni mo wá àṣẹ out. Ó dẹ̀ ti di bó ṣe rí nìyẹn. Àwọn ọmọ ọ̀tá máa ṣe sí mi. Ìṣe ká máa ní lára pé kí ni kankan. Mi ò lè ṣe o. Ní tẹ́ sọ yẹn, mi ò tẹ̀lé ṣe ni. Kò lè ṣe. Mi ò lè pa o. Mi ò lè pa o. Tẹ́ bá wí máa fún lábẹ́rẹ́ yẹn, tó bá bí mo tán, mo máa fún lábẹ́rẹ́ yẹn padà. But for now, mi ò lè ṣe o. Wọ́n ní ọmọ yẹn ò